lọ́la kó bá yà kú ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó bá yà kú ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn lórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. ewé ń jẹ́. ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Ẹni tí mo bára sọ ní òní ni bí a ṣe ń lo àlùbọ́sà funfun àti symbol tẹ̀lé tó ń display ojú screen yìí. Ẹ rí àlùbọ́sà funfun ọ̀nà bí a ṣe máa ń lò pọ̀ ó pọ̀ gan. Àṣírí dẹ̀ ni àlùbọ́sà yìí yàtọ̀ sí pupa o, oníbà ṣe máa ń lo pupa náà àmọ́ funfun fẹ́ ṣàlàyé fún wa lénìí. Tí èèyàn bá jẹ wá lówó tàbí tí a fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn tàbí à ń expect bóyá company kan tí a ti submit application sí ni o tàbí company kan tí a ti submit quotation sí ni o a fẹ́ gba contract ń bẹ̀ ó ní a máa ṣe kí ni sẹ́yìn tí èèyàn bá lò ó lágbára Ọlọ́run ní ọjọ́ náà èèyàn ó gba ìpè gidi lọ́jọ́ náà. Ṣé wàá rí problem tó wá wà bí iṣẹ́ ni pé tí a bá rí àlùbọ́sà funfun ẹ má jẹ́ ká lo pupa o, tí èèyàn bá lo pupa kò lè ṣe nǹkan tó yẹ kó ṣe o, Ọlọ́run má sì jẹ́ ká mọ rí òdì kejì èyí tá a fẹ́ kó ṣe ó má lọ́ mọ̀ sí òdì kejì. Ṣé rí tá a bá ti rí onion yìí ìyẹn àlùbọ́sà funfun yìí ẹ jẹ́ ká gbé sí méjì. Tá a bá ti gbé sí méjì ṣé wàá rí symbol tẹ̀lé tó ń display ojú screen yìí a ti máa fi blue pen kọ sí àtẹ́lẹwọ́ àlàáfíà wa. Tá a bá ti wá gbé àlùbọ́sà sí méjì èyí tó bá ti wá ṣubú sí ẹ̀gbẹ́ kejì ó ní a fi gbó nọ́mbà yẹn pẹ̀lú ọwọ́ wa a fi gbó dáadáa so èyí tó wá fọ̀ sí ẹ̀gbẹ́ ọ̀tún àlùbọ́sà yẹn a fi gbó ọwọ́ ọ̀tún dáadáa a wá fi omi fọ̀ nù sọ̀rọ̀ mi ti yé. Ká ṣe lẹ́yìn nígbà tá a bá ti wẹ̀ tán láàárọ̀ tá a bá ti fẹ́ jáde tó bá wù wá a lè repeat ẹ̀ àmọ́ èyí tá a ṣe yẹn lágbára Ọlọ́run títí kílẹ̀ tó sú àgbà ìpè gidi lágbára Ọlọ́run. Ẹ wò kò jù bẹ́ẹ̀ lọ ní next video mi máa ṣàlàyé bí a ṣe ń lo àlùbọ́sà láti fi bá ọ̀tá wí. Ẹ wò kò sí bá a ṣe fẹ́ gé àlùbọ́sà tá a ní fílẹ̀ lójú wa bó ṣe máa fi ń bá ọ̀tá wí máa ṣàlàyé fún wa lágbára Ọlọ́run. Ìbílẹ̀ lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn lórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. ewé ń jẹ́. ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n nínú ìsìnkú. Láfi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń.